Káàárọ̀ gbogbo ẹ̀yin èèyàn wa nílé lóko, a kí gbogbo yín pátá ẹ kú ìrọ̀jú, ẹ dẹ̀ kú ìfaradà. Mo tún kí yín lẹ́ẹ̀kan sí pé ẹ kú bí ojú ọjọ́ bó ṣe rí. Mo wá fi àkókò yìí tún gbàdúrà fún gbogbo wa. Àwọn tó bá gba Ọlọ́run gbọ́ nínú ayé wa, pé kì í ṣe gbogbo ènìyàn. Bẹ́ẹ̀ náà ni a ò expect kí gbogbo ènìyàn kó gba Ọlọ́run gbọ́ nínú ayé wa. Mo fi àkókò yìí gbàdúrà fún gbogbo àwọn tí wọ́n gba Ọlọ́run gbọ́ nínú ayé wa wípé 2021 yìí, ìwọ̀n ìgbà tó kù yìí, a ò ní bá lọ ní orúkọ Jésù. Ẹ ṣé gan ni. Mo máa dúpẹ́ díẹ̀ nínú àwọn ọ̀rọ̀ mi tèní lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá gidi tó wà ní òkè òkun. Iṣẹ́ ńlá lẹ ń ṣe. I'm seeing you doing a great work. So ohun tó ń ṣẹlẹ̀ gan, ó ká yín lára ju ti àwa tá a wà ń bí báyìí lọ tí yà ń jẹ wá. So ohun tí ẹ dẹ̀ rí náà ni wípé nígbà tí ara bá tulé, lára máa tu oko, oko lẹ́wà. Ilé la wà ń bí, ṣùgbọ́n ẹ wà lóko. Kì í ṣe pé ẹ ò rí oúnjẹ jẹ lóko, kì í ṣe pé ẹ ò rí ayé lò lóko. Ṣùgbọ́n ohun tá a rí pé ẹ ń rò tó dẹ̀ jẹ́ ohun tó dá ni kí ọmọlúwàbí máa rò. Àwọn tí Ọlọ́run ṣe gẹ́gẹ́ bí ẹni tó ní ọkàn ti Ọlọ́run, òun náà ni ohun tí ẹ gbé kalẹ̀ yìí. A kí yín lẹ́ẹ̀kan sí fún gbogbo rally tẹ́ ń ṣe. Gbogbo bẹ́ẹ̀ tí lọ ń dojúkọ àwọn ibi tó jẹ́ kí ẹ dojúkọ láti lè jẹ́ kí wọ́n mọ̀ wípé àní genocide ó ń lọ ní Nàìjíríà àti àwọn nǹkan burúkú tí kò ṣe é fetí gbọ́. Mo dúpẹ́ gidigidi gan. Èmi ọmọ yín tòótọ́ náà ni ọmọ kékeré kan tí Ọlọ́run rán sí àwọn ènìyàn rẹ̀. Baba Confirm JP. Mo tún máa padà sí dí àwọn ọ̀rọ̀ kan méjì mẹ́ta tí Ọlọ́run ti rán mi sí gbogbo àwa tí a ti ní lọ́kàn wípé Nàìjíríà kò sí àtúnṣe fún mọ́ àfi tí a pín. Mo máa ń tẹnu mọ́ ní gbogbo ìgbà wípé mi kì í ṣe agitator. I am not an agitator. Ọlọ́run ló rán mi. Tọ́lọ́run bá dẹ̀ rán èèyàn, ṣe ohun tó bá rán yàn lèèyàn máa wá sọ. Ọ̀pọ̀lọpọ̀ message ni mo ti gbà lẹ́nu bí ọjọ́ mélòó kan yìí tí mi ò tí ì gbọ́ wípé Olúwa ní kí n jáde láti sọ̀rọ̀. Agitator can come out at any time to speak. They can even come out in the morning, they come out in the afternoon, they come out in the night. But I, Baba Confirm JP, I am not an agitator. I am a prophet of God. I am a spiritualist. I run a spiritual church and I do spiritual work for people that needed my service. That is all. So ìgbà tí Ọlọ́run bá rán mi pé kí n jáde, òun náà ni mo máa jáde. Ìyẹn ni mo máa fi answer gbogbo ẹ̀yin tí ẹ ń pariwo, ẹ gbóhùn wa mọ́, ìkan tí ẹ̀kọ́ Nàìjíríà, Nàìjíríà. Mo mọ̀ pé ó fẹ́ fi ṣe ẹ̀sìn ara ẹ̀ ni. Kò ń ṣe àwa ló fẹ́ fi ṣe ẹ̀sìn. Ìkan tún send message sí mi pé Baba Confirm, ẹ ò sọ nípa Yorùbá nation mọ́. Ẹ ń polówó, ṣe lẹ ń polówó sìn, ẹ ń polówó iṣẹ́ tẹ̀ ń ṣe. Èwo nínú yín ni mo béèrè lọ́wọ́ ẹ̀
látijọ́ tí mo ti ń sọ nípa Yorùbá nation pé kó dá owó fún mi. No, I have a work I am doing. As I've told you, I'm a prophet, I'm a spiritualist, I run spiritual church and I do spiritual work. Èwo nínú yín ni mo pèrè, èwo nínú yín ni mo béèrè lọ́wọ́ ẹ̀ pé ẹ dá owó fún wa o, a fẹ́ fi ṣe gbá o, ọmọ Yorùbá wa Yorùbá nation. No, mi ò béèrè owó lọ́wọ́ ẹnikẹ́ni. Ohun tó Olúwa dẹ̀ ti sọ fẹ́mi kémi tó bẹ̀rẹ̀ ìrìn àjò yìí nìyẹn. Èmi ò jáde pé kí wọ́n máa béèrè owó, a fẹ́ ra irin iṣẹ́, a fẹ́ ṣe gbá, kò sí ohun tó kèmí pẹ̀lú yẹn. Ohun tó wà lọ́wọ́ tèmi lèmi ń ná fún nǹkan tí mò ń ṣe. Mo dẹ̀ dúpẹ́ lénìí pé Ọlọ́run ò jẹ́ ká tẹ́, a ò dẹ̀ ní tẹ́ láíláí. So therefore, ohun tí mò ń ṣe ni mo polówó. Èèyàn kan bá ń sọ pé mi ò sọ ń pa Yorùbá nation mọ́, mo wá ń polówó pé mo ń ṣe a mọ̀ nípa oògùn diabetes. Ṣé ohun tí mò ń ṣe mo máa polówó ẹ̀? Nígbà tó Olúwa ti rán mi sí yín tẹ́lẹ̀ ò gbọ́. Ẹ fẹ́ràn ohun ènìyàn ju ohun Olúwa lọ. I keep saying that all the time. Nǹkan tí gbogbo ọ̀rọ̀ Yorùbá nation yìí ṣe polúkúmuṣu nìyẹn. Gbogbo ẹ̀ fọ́ lójú. Most of the people don't even know where it's going again. Tó pé Olúwa ti sọ oríṣiríṣi ohun tó fẹ́ kó sọ, ọ̀nà tá a máa gbà, ṣùgbọ́n ò gbọ́. Kí ni mo fẹ́ ṣe sí i? So therefore we keep silent, we shut up our mouth. A kàn ń ṣe internal researching. Àwọn nǹkan tá à ń ṣe sí nìyẹn. À ń ṣe ohun tó yẹ ká ṣe internal. Gbogbo tó jẹ́ ká ṣe lórí ọ̀rọ̀ Yorùbá, bẹ́ẹ̀ bá gbóhùn wa, àwa ń ṣiṣẹ́ lábẹ́. Ọlọ́run dẹ̀ ń gbà fún wa. Ọlọ́run á sì tún máa gbà fún wa tí kò dẹ̀ ní dúró iṣẹ́ nínú ayé wa. So therefore, you can't condemn me bóyá torí pé mo wá síta, mo wá ń sọ nípa it is my job. I am not an agitator. I have said that from the beginning. I am a prophet. I am a spiritualist. I run spiritual church and I do spiritual work. You don't need to accuse me of that. Ṣẹ́yìn tó Olúwa rán mi sí tẹ́ ò gbọ́. Ṣé Olúwa ló ní kí n jáde tó sọ wípé àní Nàìjíríà máa pín? Mo sọ fún pé mo tún máa padà sí di àwọn ọ̀rọ̀ kan tá a ti sọ tẹ́lẹ̀. Olúwa sọ pé Nàìjíríà máa pín. Òun ló sọ bẹ́ẹ̀. He has given us the guarantee. As simple as ABC. Ó dẹ̀ ní ká sọ fún ẹ̀yin ènìyàn rẹ̀. You are the people of God. Tó bá pè mí nìkan ló ní kí n sọ fún, gẹ́gẹ́ bóyá máa ń sọ fáwọn pásítọ̀ tó kù tí wọn ò ní wáta láti wá sọ. Àwọn yẹn kàn máa mú dání sọ́dọ̀ wọn ni wọn ò ní wáta tó pé wọ́n ti mọ̀ pé alábùkún gan lẹ́yìn tá à ń bá sọ̀rọ̀. Ẹ̀yin tá à ń bá sọ̀rọ̀ ẹni tẹ́ máa fi ṣe yẹ̀yẹ́ ọ̀pọ̀lọpọ̀. Ẹbí mo ti kí àwọn tó rí ẹ̀ pé àwọn tọ́lọ́run, àwọn tí wọ́n mú tí wọ́n ń ṣe àwọn ọmọ Yorùbá gidi, mo ti kí wọn. Ṣùgbọ́n kí wọ́n á sọ tòótọ́ fún yín, kí ẹ má yẹ ká parọ́ fúnra wa. Ṣé rí àwọn tẹ́ ẹ rí tó wà nílẹ̀ tí wọn ò dìde lórí ọ̀rọ̀ yẹn, tó jẹ́ pé níṣe wọ́n máa sọ síwájú lọ́n sọ sẹ́yìn, láì rí wọn náà pé kí wọ́n wà nínú tá à ń ṣe, kò ṣeé ṣe. Olúwa tún sọ ọ̀rọ̀ kejì nìyí. Ó ní Yorùbá nation, Odùduwà republic, ó ní ó máa yá kúrò lára Nàìjíríà. Olúwa ló sọ. Kò sí ohun tó sọ tí ó máa yí padà. Ó ní ayé àti ọ̀run lè kọjá lọ, ṣùgbọ́n kíkí nínú gbogbo tèmi ti sọ kékeré, even a little out of what I have spoken, tí mo ti sọ jáde, they will not go without fulfillment. Lè lọ láì jẹ́ pé wọ́n ṣe. They must come to pass. Wọ́n á wá sí ìmúṣẹ. Ohun tó Olúwa sọ ni. No matter how you do it, ohun tó Olúwa ní kẹ́ ẹ ṣe náà lẹ ṣì máa ṣe. Ẹ kàn jéèyàn tó jẹ́ pé
ẹ ò létí tó fi ń gbọ́ràn. Ẹ láìkí gbogbo ariwo tó ń pa lórí íńtánẹ́ẹ̀tì yẹn, kó máa pariwo lọ́tún lósì, ariwo tí kò make any effect. It doesn't make any effect. Èmi ò tí ì rí effect tí ariwo tẹ̀ ń pa tó gbé jáde. I have not seen it. Kí tó tún máa lọ náà, máa fi àkókò ìtú kí bàbá wa Kóìkì fún iṣẹ́ ńlá tí wọ́n ń ṣe, iṣẹ́ ribiribi, wípé sẹ́ ó ní láti rí bí a ti fẹ́ jẹ́ kó rí. Ẹ ṣé bàbá Kóìkì, ojú òní tì yín. Àwọn èèyàn padà lẹ́yìn yín, àwa ò ní padà lẹ́yìn yín. Kò kú ṣe pé ẹ gbowó fún wa. Ọ̀pọ̀lọpọ̀ ti pè mí, wọ́n ti ń sọ̀tì mi. Wọ́n ní kí ni mo rí lẹ́yìn Kóìkì yìí gan? Kí ni Kóìkì yìí jẹ́ gan? Ẹ ṣe ọgbowó nínú owó tí wọ́n ń gbà. Mo ní kí ló kè mí pẹ̀lú owó? Èmi ò ní ìdí owó. Kí ni mo fẹ́ fi ṣe? Ọlọ́run ò pè mí pé kémi gbowó. Ohun tó kàn ní kémi wá sọ ni pé kí n lè sọ fún yín ohun tí ẹ ní láti ṣe. Ṣùgbọ́n àwọn tí mò ń sọ fún wọn ò gbọ́ tèmi. Ó dẹ̀ ń wòran. I keep short. Mò ń wò. Ṣùgbọ́n èyí tó yẹ ká ṣe lábẹ́ àwa ń ṣe. Sẹ̀mi ò silent o lórí ọ̀rọ̀ Yorùbá Nation o. Tẹ́ ẹ bá wo dodo program mi níjọ́ Sunday, ká tó ṣe sáfíìsì rárá tí n bá ti lè wọlé láti deliver ohun tó Ọlọ́run rán mi fún àwọn èèyàn ẹ̀ nínú church, orin Yorùbá Nation lákọ̀ọ́kọ́ nǹkan. So therefore mi ò fi Yorùbá Nation sílẹ̀. So I continue with it because it is a dream. It is what God has spoken. Then I follow it. You may not follow it, but I follow it. Ìkẹta náà ni wípé Olúwa sọ wípé àwọn tó kóra wọn jọ yìí, tí wọ́n pera wọn ní olórí orílẹ̀-èdè, àwọn politician, àwọn tí wọ́n di àwọn gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà yìí gangan, ó ní wọn ò ní jẹ́ kẹ́ ẹ lọ lásán lọ́wọ́ òfò wàláì. Ó ní wọn ò ní gbà kẹ́ ẹ lọ, ó ní pẹ̀lú agídí. Ẹlẹ́ẹ̀kẹrin, Olúwa ní ogun nìkan ló lè pín Nàìjíríà. Go anywhere. I will continue say it. Ibi tó bá wùn yín ni kẹ́ ẹ lọ. Ohun tó Olúwa rán mi lèmi sọ ń tèmi. Ohun tó bá wùn yín ni kẹ́ ẹ ṣe. Mọ́là, Haúsá, Fúlàní, ó sì máa tún wọlé nǹkan sí ní Nàìjíríà yìí. Ẹ lọ kọ sílẹ̀. Ohun tó Olúwa sọ fáwa, ohun lèmi sọ. Ohun tó Olúwa dẹ̀ sọ lẹ́yìn ò fẹ́ gbọ́. Ẹ láìkí ohun ènìyàn, ẹ láìkí ohun ènìyàn. Bí ẹ ò bá ti fi ti ogun sí, tí ẹ ò bá ti fi ti ìṣe sí, you have faith ṣùgbọ́n ẹ ò ní iṣẹ́. Àwọn tó dẹ̀ ní ìgbàgbọ́ tí kò sí iṣẹ́ nínú wọn ò kú ni. Iṣẹ́ yìí àti ní faith ní tòótọ́ pé a máa pín, ṣùgbọ́n a ò fi iṣẹ́ sí. Iṣẹ́ yẹn gangan ni pé ogun ló máa gbẹ̀yìn ẹ̀, kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀. But ẹ ò fẹ́ gbọ́. Díẹ̀ dẹ̀ ni mo fẹ́ máa sọ. Tó pé ohun mi tiẹ̀ tí yìí sọ̀rọ̀ sí mi gan. Ó ní ẹ̀yin òun ò mọ̀jú kí n máa sọ nípa ogun lọ, ogun ló máa gbẹ̀yìn ẹ̀. Ogun ló máa gbẹ̀yìn ẹ̀. O ti sọ níbì kan nínú ìwé mi. I have said it. Kò sí ohun tí UN máa ṣe, ẹ lọ kọ sílẹ̀. Gbogbo tí mò ń sọ yìí, ohun tó Olúwa sọ fún wa ni, tó Olúwa sọ fún mi. Báyìí lolúwa wí ni mò ń sọ. Kì í ṣe ohun tí mò ń rò ní orí mi. Kò sí ohun tí UN fẹ́ ṣe. A lè wà lẹ́nu ẹ̀ ká máa pariwo 20 years. Ṣé iná rí 20 years? Kò sí ohun tí UN fẹ́ ṣe. Kò sí ohun tí ìjọba UK máa ṣe lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀. Kò sí. Kò sí ohun tí ECOWAS fẹ́ ṣe lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀. Ohun tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí, ohun tó ń lọ lọ́wọ́lọ́wọ́, kò sí. Kò sí ohun tí international community fẹ́ ṣe lórí ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí. Ẹ yé tanra yín. Ohun tó Olúwa sọ, òun ni kẹ́ ẹ lọ gbáradì fún. That is the plan B. Kò tí ẹ ṣe plan B gan, plan A ni. Lẹ́yìn ìyẹn, plan B nígbà tí gbogbo ìṣẹ̀lẹ̀ bá wá ń ṣẹlẹ̀,
ni plan B yẹn máa jáde, international community máa jáde, UN máa jáde, gbogbo àwọn tó jẹ́ kí wọ́n dìde lórí ọ̀rọ̀ wa ní UK máa jáde, àwọn tó wà ní ECOWAS gangan tá a jọ jẹ́gbẹ́ tá a jọ súnmọ́ra wa tá a jọ ní agreement gbogbo wọn máa dìde. Ṣùgbọ́n orin tẹ́ ń kan gbogbo ìgbà táwa náà fi wò pé a ní láti ní sùúrù nítorí wípé ẹni tí ó bá mọ ìjà tí kò mọ ìsà òun ló máa padà kú sójú ogun. Orin tẹ́ ń kọ fáwa gan gbogbo ìgbà òun náà di wípé kí a ló ń jà lẹ́ǹkùlé yín, àwa ń torí ọ̀jàjà, ọ̀já níta ló ń jà lẹ́ǹkùlé yín. Tàbá ní kẹ́ ẹ dúró báyìí, ẹni kí la di dúró báyìí fún, tàbá tó padà sí ìbàyí tá a tó dóṣẹ ní akí ló mú wa lọ síbẹ̀. Ẹgẹ́ tìmí àjọ ẹ̀yin ìdá tá à ń sọ̀rọ̀ yìí báyìí lolúwa ní ká ṣe ẹlẹ́ògbọ́ àtúndákẹ́ ẹtún ní a ò sọ̀rọ̀. Àwa kì í ṣe alágbára tí kò mọ èrò, sórí alágbára tí ò bá ti mọ èrò jẹ́ kí n sọ fún ẹ irú wọn máa ń bá ogun lọ ni. Tàbádé ń sọ nípa ọ̀rọ̀ ogun, èmi ti sọ tòótọ́ fún ẹ, ẹ̀yin ní kẹ́ ẹ lọ jókòó kẹ́ ẹ ro bí a ṣe fẹ́ ṣe. Ẹ̀yin ò rí bí àwọn Yíbò ṣe waste àwọn tó lọ ń jókòó ìjókòó wípé wọ́n fẹ́ ṣe election. A ní kẹ́ ẹ yé rojọ́ mọ́, ẹjọ́ ti pọ̀ jù, let's take actions. Tí n bá dẹ̀ fẹ́ take action pẹ̀lú yín kí n sọ fún yín, èmi nìkan kọ́ ni mo máa dájà. Gbogbo wa la máa kóra wa jọ tá máa jà. Kì í ṣe ogun tó jẹ́ pé èèyàn kan máa wá lọ jà tán gbogbo yín máa wá sá lọ. Ohun tó ṣẹlẹ̀ sí bàbá wa Sunday Igboho nìyẹn náà. Ẹ̀ka wa lóhun enjoy bàbá wa Sunday Igboho wà níbì kan tó jókòó síbẹ̀. No, tá bá ti bẹ̀rẹ̀ ogun ó lè jẹ́ oṣù mẹ́fà ló máa fi jà gbogbo wa everything gbọ́dọ̀ shut down. Nǹkan tó ń pè lógun nìyẹn. Kò gbọ́dọ̀ sẹ́ni tó máa lọ síbi iṣẹ́. Ogun yẹn kò ń ṣèyàn kan ló lè make agreement yẹn. It is everybody. No work, no anything. Kò sẹ́ni tó máa lọ sẹ́ni wíẹ̀. Nǹkan tó ń pè lógun nìyẹn. Kẹ́ má tọ̀ra yín. Ẹ máa ti èèyàn kan lọ tán. Tẹ bá ti lọ tán ìyá lọ forí rọ́ wàhálà. Àwa lọ ti èèyàn yẹn mọ́bì kan ìyá máa gbádùn. Ẹ máa bá ìyàwó yín sùn. Ẹ máa ṣe fàájì. Ẹ máa káwọn ọmọ yín ẹ máa celebrate birthday. Ó mọ̀ pé ìyẹn ló ń ba inú àwọn akọni jẹ́. Ó ń ba inú àwọn akọni jẹ́ wípé ṣáwọn tá a ti torí ẹ̀jà yìí àwọn náà ló ń celebrate birthday kiri. Àwọn tá a ti torí ẹ̀jà tó lọ tì wá mọ́bì kan àwọn ni wọ́n lọ wọn ò rí ìyàwó wọn bá sùn. Ẹni tí ó bá pèrè lálágbára tí kò bá ti mọ wípé èrò ó máa bá ogun lọ ni. Òtítọ́ lèmi máa wá sọ, mi ò ní irọ́ tí mò ń pa fẹ́nikẹ́ni. Mo máa ń sọ ẹ̀yin tẹ́ ń díò pẹ̀lú mi gan bóyá ẹni ká bá yín ṣe àwọn egbògi wa tá à ń ṣe tó o bá ti ní ìgbàgbọ́ nínú mi má ti wulẹ̀ pè mí rárá. Àwọn tó ní ìgbàgbọ́ nínú mi nìkan àwọn ni wọ́n padà ṣe àṣeyọrí. That is all. Kí ló ń wá nínú ayé yìí tí kò sí? Say nobody can push me. Tolúwa bá ní kí n jáde náà ni mo máa wá sọ̀rọ̀. Bí Olúwa bá ní kí n jáde kí ni mo fẹ́ sọ? Èyí tá a ti sọ tẹ́lẹ̀ tolúwa ní ká sọ èwo ló gbọ́ nínú yín ṣe bí ẹjọ́ ni gbogbo yín ń rò kiri. Ẹjọ́ lẹ̀ ń rò kiri. Wọ́n lọ bèrè mi ẹni wo ẹ ti bá ń lọ ní òun aṣọ kan tí mò ń wọ aṣọ Yorùbá Nation ní báwo lè máa ní mo fi Yorùbá Nation sílẹ̀. Màmá kan rí mi ní Èbúté Mẹ́ta. In fact màmá yẹn wá ń surprise ó dà pé òun náà ti máa ń wò mí. Màmá yẹn náà lè tún dán nǹkan tí mo sọ yìí. Màmá yẹn rí mi níbi Èbúté Mẹ́ta yẹn. A lọ gbé generator ṣọ́ọ̀ṣì níbẹ̀ ni. Ó ṣà ń wò mí wò pé ṣé bàbá tóun máa ń rí nínú fídíò ni. Títí tí mo fi kí ẹ káàsán ẹ ṣe gba iná ẹ bèrè lọ́wọ́ ẹ kò sáṣọ tó rí lọ́rùn mi. Aṣọ Yorùbá Nation. Anywhere I go I put it on. I don't care.
bàbá lógun yá tẹ́ ẹ rẹ́dì, àbò mo ti sọ nínú àwo mi tí mo ti ṣe, tẹ́ ẹ bá rẹ́dì ẹ̀yin kò ní sẹ́ni tó máa jáde mọ́, àti rí níwájú ilé wa wípé sà ló ti yá, á dẹ̀ fọ́lù yín. Nǹkan ogun ń bẹ, àwa ò ní ìbọn lọ́wọ́ ṣùgbọ́n a ní nǹkan ogun. Ogun kì í ṣe fún èèyàn kan ṣoṣo. Òun lẹ ṣe rí pé wọ́n lọ gbé bàbá wa Sunday Igboho síbi kan yẹn. No, it is for everybody. ṣùgbọ́n dàtẹ́ tí ní ẹ ò já ogun, ẹ jẹ́ ká fọ̀rọ̀ yìí sílẹ̀ ká fi sá ká máa wòran náà. yóò kó wàhálà bá àwọn tí kò jẹ́ kẹ́ kó wàhálà bá. ẹjọ́ yìí ò lè ṣe nǹkan kan, ẹ lọ kọ́ sílẹ̀. UN ò ní nǹkan tó fẹ́ ṣiṣẹ́. ṣe gẹ́tì mi kọ́kọ́ náà ní UN àti ìjọba Nàìjíríà. ẹ lọ gbàgbé ẹ, mò ń sọ ohun tó lúwa fi wọn wá nípa ọ̀rọ̀ tó wà lẹ́yìn. International community tá à ń pariwo kiri, they are the same thing with ìjọba Nàìjíríà. àwọn kan ní Buhari ó fẹ́ lọ dá ẹjọ́ ní US. ẹjọ́ wo ni Buhari lọ dá ní US? Buhari lọ ṣe conference ní ó dẹ̀ ti ṣe nǹkan tó ní ṣó ti padà. ó dẹ̀ padà bóyá ṣe fàájì ẹ̀ lọ́hùn, kò sí ìtọ́ tó kémi pẹ̀lú yìí. wọ́n mọ̀ pé yóò ti wọ New York, ó ti wọ US. kò sí nǹkan tó fẹ́ ṣe fún un tó pé kọ̀ọ̀kan náà ni wọ́n jọ ń pa owó, wọ́n jọ ń pín ni, wọ́n jọ ń kówó sínú àpò ara wọn ni. ẹ lọ gbàgbé ẹ̀, ó lè ní gbogbo wọn, ó lè gbé, ó lè gbà, ó ní gbogbo wọn. but ibi tí wọ́n ti lè dìde pé tó jẹ́ pé which is our plan B, ibi tí ogun bá ti ṣẹlẹ̀ ni. ìgbà tó ogun ṣẹlẹ̀ ní ata Afghanistan, ṣé wọn ò dìde ni? wọ́n dìde. ṣé tó bá wá rí pásítọ̀ tó ń tún ẹ wípé Nàìjíríà yìí máa dá, Nàìjíríà ò lè dá. ara ìdí tí kò ṣe lè dá nìyí. ṣó jẹ́ ìlú tó bá ṣe ẹ̀tọ́ ẹ̀ gangan, ìlú tó jẹ́ pé ní tòótọ́ wọ́n mọ ohun tí wọ́n ń ṣe, ìlú tó jẹ́ pé ìjọba wọn jẹ́ ìjọba olótìtọ́. ṣé ó yẹ kí ìjọba Nàìjíríà kó lọ máa pín $50 per hour $50 per hour fún àwọn tí kò tiẹ̀ ń ṣọmọ Nàìjíríà pé kí wọ́n lọ campaign against Nigeria that we are one Nigeria? ibi tó jẹ́ kó o ti rorí ẹ̀ nìyẹn. ìlú yìí ò lè dá mọ́ láéláé tó bẹ́ẹ̀ ṣe ń dẹ́ bẹ́ẹ̀ ṣe ní ẹ̀ ń gba bíbá ìlà wọn ń gba ibi tó rí. ìkọ́ táwọn tọ̀hún yẹn dẹ̀ fẹ́ rí ni pé you are one Nigeria. kò jí yẹn lọ. gbogbo ohun tí wọ́n ń ṣe yẹn, àwọn tọ̀hún tẹ̀yìn ń pariwo fún lọ́n fún wọn ní ọpọlọ yẹn dékọ̀ lọ́ máa ṣe. àwọn tí ìbá igun ò lọ́pọlọ irú ẹ̀, àwọn ló ń yá wọn lọ́pọlọ. yá ẹ̀yin náà ẹ lọ gbá àwọn èèyàn jáde kọ́ ní wọn Nàìjíríà. inú wọn ò dẹ̀dùn, even gan lọ bèrè. àwọn obìnrin ló lè understand ibi tí mo tún fẹ́ lọ yìí. tẹ́ ẹ bá ní ìwọ̀ pẹ̀lú ọkọ yín lọ́wọ́ Nàìjíríà, mi ò sọ lókè òkun o, ní Nàìjíríà yìí àìmọye tí mo ti rí, tí mo ti witness bíi mẹ́ta. tẹ́ wá lọ ní o fẹ́ lọ fi ìwọ̀ pẹ̀lú ọkọ ẹ̀ ń jà, o fẹ́ pínyà pẹ̀lú ọkọ ẹ̀. o wá dẹ́jọ́ lọ sí ọ̀dọ̀ woman right. kí sọ pé obìnrin ló máa dẹ́jọ́ yẹn lé lórí dẹ́yìn. wọ́n ní olè ní ẹ́, àdọ́kọ ní ẹ́, o fẹ́ fà wọn mú ẹ sílẹ̀. ó ṣe rí ni bọ́rọ̀ Nàìjíríà ṣe rí ni. bọ́rọ̀ àwọn tí wọ́n ń dí pẹ̀lú Nàìjíríà tẹ́ pè ní UN Amẹ́ríkà tẹ́ ń pariwo tẹ́ ń ṣe gbogbo ṣe rí nìyẹn. àwọn gbọ́ ò fẹ́ jẹ́ kẹ́ ẹ pín. àwọn náà wá yá wọn brain. ó yá ẹ̀yin náà yá ẹ lọ arrange àwọn èèyàn káwọn èèyàn máa jáde pé wọ́n Nàìjíríà lọ́ máa gbọ́. ṣùgbọ́n gbogbo bí wọ́n ti ń ṣe ni Ọlọ́run tú àṣírí wọn jáde. ohun tá a nílò, we should map a strategy that we need to face these people. Forget about it. tàbá dẹ̀ máa face ẹ̀, kì í ṣe ìjà àwa akọni nìkan, ìjà gbogbo wa ni. kò síbi iṣẹ́ kankan, gbogbo ẹ máa die down, everywhere die down. ìwọ olórí báwọn Amazonic ṣe ń jà ní Cameroon àbí ń bo lọ́wọ́. everywhere ti die down, everywhere we die down, we shut down, nothing will work. nǹkan tó ń pè lógun ni a ti bẹ̀rẹ̀ nìyẹn. kì í ṣe pé àwa kan wà láǹjà ogun ibi dodo ibi tí wọ́n ti lọ ṣe rally lọ́ndì tọ́ọ̀dì tólúwa ní káwa máa lọ. níbẹ̀ gangan báyìí àwa ń wo níbi tá a jókòó sí, àwọn kan kiri pure water kiri. àwọn ọmọ Yorùbá wọ́n ń dé báàgì báyìí tí wọ́n ń lọ síbi iṣẹ́. ṣé ìyẹn lèèyàn kan máa lóun lọ kú fún. ẹ bá ti rẹ́dì, tá a ti rí pé ẹ ti rẹ́dì, àwa náà rẹ́dì pẹ̀lú ego síbi tá à ń lọ. mi ò kú òun yàrá mi yìí, mi ò kú omi tí mo wà yìí. kò dẹ̀ sẹ́ni tó lè wá gbé mi.
kò sí, mi ò tí ì rí, nítorí pé ọ̀rọ̀ tó ló máa rí bí erin bí erin kò rí bí erin bí erin, ọ̀rọ̀ tó ló máa rí bí ẹ̀fọ̀n bí ẹ̀fọ̀n kò rí bí ẹ̀fọ̀n bí ẹ̀fọ̀n. Àwọn ọ̀rọ̀ tí wọ́n jókòó, àwọn àgbà mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n jókòó pé ó máa kógun jà wá, kó lè kógun jà wá, ibo ló ti fẹ́ kógun jà wá? tó pé kí ni, àwa ti já ewé tí wọ́n ń pè ní ewé àfòfòròfò, gbogbo ọ̀rọ̀ náà ti fò wá dá. Kí ló fẹ́ fi wá ṣe tọ́mọ aláwọn wá gbé wa? Kò sí nǹkan tó kàn wá pẹ̀lú ẹnikẹ́ni. Ẹ bá ló ti yá, àwa máa tẹ̀lé yín. wọ́n máa wo ọ̀dẹ̀ yẹn tó pè ní Anthony Joshua tó jẹ́ bọ́sà, ẹni tó ń jẹ̀ṣẹ̀ kò mọ̀ páyé òun ti bàjẹ́. ikú tí mò ń sọ nìyẹn, téyìn èèyàn yìí you don't want to see the reasons to me. níbi táwa ti ń pariwo Anthony Joshua ọmọ Yorùbá ni lọ, forget about it. If you like have a citizen of another country, you are still in Nigeria. táwa kan pariwo, ṣèbí Nàìjíríà náà ló ń tẹ̀lé lẹ́yìn Anthony Joshua náà, ẹni tẹ́ ń tẹ̀lé lẹ́yìn ṣùgbọ́n ó lọ dọ̀bálẹ̀ fún olórí burúkú bad luck, olórí burúkú failure. ṣó jẹ́ kó rí bẹ́ẹ̀? Àwọn tá à ń sọ ní àǹtí torí ọjà níta ló ń jà lẹ́ǹkùlé àwọn, kó jẹ́ kó rí bẹ́ẹ̀. torí kò sí bó ṣe lè jẹ́ gbogbo orí tèmi orí tiẹ̀ máa dájọ́ fún wọn, máa lù pa ní kó lè win mọ́ láyé ẹ̀. rẹ́kọ̀dù ẹ̀ ti bàjẹ́, kò sí wọ́n fẹ́ ṣe. in the public wọ́n ń dọ̀bálẹ̀ fún Buhari, ń dọ̀bálẹ̀, ẹjọ́ ń jókòó, ẹjọ́ ń rẹ́rìn. dàtí sí ohun táwọn ń ṣe, ìyà tó ń jà wá, kò sí nǹkan tó kan ẹ̀yìn tí àwọn ìlúdẹ máa ń sọ. mi ń wo fúbọ́ọ̀ bó ṣe rí mi láti kékeré mi ni, kí ni mo fẹ́ wo fúbọ́ọ̀ fún? àwọn èèyàn ń gbowó, ìwọ̀n ń pariwo bíbá àwọn máa wọ́n nà mí pa lẹ́ni, wọ́n nà mí pa, wọ́n kàn mí lẹ́sẹ̀ lẹ́ni, ọlọ́run, Arsenal ló sọ, kò yé mi, kí ló kémi pẹ̀lú fúbọ́? àwọn èèyàn ń gbowó, wọ́n ń dowó tí yẹ pé ìran wọn ò lè nà tán. ìwọ jókòó sínú yàrá, ó bẹ̀rẹ̀ sí ń pariwo pé wàláì wọ́n nà ọmọ mi pa, wọ́n kàn nọ́mbà 9 mi lẹ́sẹ̀. kí ló kémi pẹ̀lú? I don't have time. mi ò ní kó o má wo football, but that is my own view about it. ṣùgbọ́n à ń tì torí ọjà jà, ẹ ń pariwo ọjà níta ló ń jà lẹ́ńkùlé òun. ládùúgbò tá à ń sọ, ṣé Anthony Joshua kò mọ̀ pé wàhálà ń ṣẹlẹ̀ Nàìjíríà? kò mọ̀ pé Buhari is a bad luck? Talk to me. àtijọ́ tí Nàìjíríà tó ti di rádaràda lórí pé Nàìjíríà ò succeed mọ́ nínú nǹkan tó ń pè ní sport, kò lè succeed, ò sọ̀rọ̀ bẹ́ẹ̀. nígbà táwa ṣì wà ń kékeré, inú wa máa ń dùn ni tí àwọn ọmọ Nàìjíríà bá lọ sí òkè òkun tí wọ́n lọ play ball, nítorí pé a rí i pé wọ́n máa gba ife bọ̀. nígbà tá a ṣe wà kékeré tí nǹkan sì dán mọ́rán, pé yẹ kó ṣe dán mọ́rán nínú ọdún náà, gbàtọ́ bàjẹ́, kò sí glory mọ́ Nàìjíríà. àwọn reasons táwa fi rí i pé Nàìjíríà can never work again, and Nàìjíríà cannot, there is nothing tó lè jẹ́ kí Nàìjíríà become a great country again. ta ló fẹ́ ṣe? Tinubu ló fẹ́ ṣe ni, ó lè ṣe. ìyẹn ò níbi tó ń lọ, ìyẹn lọ kọ́ sílẹ̀. ohun tọ́lọ́run sọ fún wa ni, no matter gbogbo plan tó lè máa gbé jáde, gbogbo plan síbi tó ń lọ, Olúwa ló sọ. tó bá jẹ́nu kò ní síbò lẹ́ ń sọ, ẹ má tanra yín. tí ẹ ò bá ti ki ogun mọ́lẹ̀, ìbò máa wà. wàláì, mo fi ayé, mo fi Ọlọ́run, mo fi ẹni tó ṣẹ̀dá mi, mo fi ìpè búra ẹ̀, tẹ́ ẹ bá ti ki ogun mọ́lẹ̀, ìbò wọ́n máa dìbò freely. wàláì, bí wọn ò bá wá dìbò, yóò bá jáde níjọ́ yẹn, àwọn tó máa wọlé wọn á gbé wọn wọlé pé wọ́n ti wọlé. àsọtẹ́lẹ̀ lèmi ń sọ, èmi yẹn ń ṣe agitator. ohun tọ́lọ́run rán èmi lèmi wá sọ̀ǹtà. if you like, you hear. if you don't like, don't hear. mi ò ní kẹ́nikẹ́ni dá owó fún mi, mi ò dẹ̀ ní kéèyàn dá owó fún mi láyé. ṣí ọwọ́ mi torí yẹn ó ti tó mi jẹ.
iṣẹ́ ọwọ́ torí tí mò ń polówó yẹn àwọn tó bá gbàgbọ́ tí mo ṣe fún àìmọye tí màá máa wá ta wọn máa pariwo testimony tí àwọn èèyàn sọ ni. Ìmíì tó dẹ̀ gbàgbọ́ at the end of the day kó má waste owó ẹ̀, má fowó ẹ̀ ṣe nǹkan tó bá gbàgbọ́. Ohun tó bá gbàgbọ́ òun ni kò tẹ̀lé. Ṣùgbọ́n jẹ́ kí n sọ fún ẹ, egbòogi tó rí yẹn Ọlọ́run ló dẹ egbòogi, kó èṣù orí kankan dá ewé àti egbò tí Ọlọ́run ní. Òun dẹ̀ làwa fi ń ṣe ìwòsàn fún gbogbo ọmọ aráyé. Àwọn tó bá gbàgbọ́ ni. Ẹ jẹ́ ká mọ ohun tá à ń ṣe. Yorùbá nation, ohun tọ́lọ́run ti sọ nípa ẹni kọ́ táwa náà ṣe jáwọ́ lẹ́yìn ẹni. Ṣùgbọ́n tá a bá la fẹ́ gba Yorùbá nation náà, kì í ṣe gbogbo ẹjọ́ tẹ̀ ń rò lórí íńtánẹ́ẹ̀tì táwọn èèyàn fi ń fọ́ wọn náà yín kiri. Àwọn agbowó lọ́wọ́ yín, àwọn fẹ́ ra kínní, àwọn fẹ́ ṣe gbá, àwọn ṣẹ́ wà. No, everybody will come out. I will pull effort together. Ní kì í ṣe ọ̀rọ̀ èèyàn kan wá jókòó síbi kan. Alẹ́ náà, èèyàn tẹ́ẹ̀dẹ̀ wá ń lo òyìnbó, ẹ má ronú pé ẹ fẹ́ wálé, ẹ ní sùúrù. Ẹ̀yin ò lè wá ja ogun. Jẹ́ kí n sọ̀dí fún ẹ. Títí gbogbo wa bá jọ wà nílé tá la fẹ́ ja ogun, àwọn wo ló máa pariwo lọ́hùn pé wọ́n ti ń pa wá? Ṣé kò possible? Àwa tá a wà ń bí náà la máa jà. Ṣùgbọ́n èyí tẹ́ ẹ wà lọ́hùn, iṣẹ́ tẹ́ ẹ ti ń ṣe yẹn gangan òun ló jẹ́ òun. Tẹ́ ẹ ń pariwo wípé ṣé àdékan ń ṣẹlẹ̀ òun ló jẹ́ òun. You cannot come, gbogbo wa ò lè jọ wá bí. Tá a bá jọ jókòó síbẹ̀, ta ló fẹ́ pariwo? Ta ló fẹ́ pariwo síta pé wọ́n ti ń pa wá nílé? Possible. So it is not a good idea. Kò ní pé ìwọ náà fẹ́ máa bọ̀ nílé kẹwàá náà fi wá sílẹ̀. Ẹ̀yin ní kẹ́kọ̀ọ́ ṣáà tí gbogbo ẹ̀ bá ti fẹ́ ṣẹlẹ̀ tẹ́tí agree ohun tó ló wá sọ. Ẹ̀yin tẹ́ wà lọ́hùn lẹ́ máa bá wa gbé sáfẹ́fẹ́ wípé wá o, ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ ń bí o, wọ́n ti ń ṣe báyìí lọ́hùn. Ìyẹn ló ń pè níjà. Ṣé mi ò lè bá wọn bú yín pé ẹ wà lọ́hùn ẹ̀ ń pariwo lóhun tẹ̀ ń ṣe yẹn is the right thing. Ẹ̀yin ní láti ṣe nìyẹn. Mi ò lè bá wọn bú yín is the right thing. Ẹni tó rí òpè ló máa lóhùn bú yín. Gbogbo wa kọ́ la máa wà nílùú òyìnbó. Àwa tá a wà ń bí náà la máa jàjà wa fúnra wa. Ó ní mo sọ fún yín, a máa jà fúnra wa ní láì jẹ́ ń tanra yín ni. Lọ́wọ́ fíìmù, lọ́wọ́ kọtí fídíò, lọ́wọ́ fíìmù tí Yíbò ṣe fún àwọn tó lọ ń jókòó mítìnì ìdìbò. Ṣe kankan, ṣe fíìmù kankan ń pariwo, ẹ wá lọ máa mú kinní kan máa fi dojú yín nínú igbó, ẹ wá máa sọ̀rọ̀. Buhari sọ fún àwọn kí ọmọ ẹ kò gbọdọ̀ dé bíbá yìí. Ẹlẹ́sìn ni gbogbo yín, ẹlẹ́sìn 419 yálé àtọ̀run ni gbogbo yín. Ohun tó jẹ́ kẹ́ ẹ ṣe. Ṣé bí Yíbò ṣe ń bojú nìyẹn? Ẹ wá máa ń káṣí pẹ̀lẹ́ fi bojú. Wo jẹ́ kí n sọ pé èmi ò ní rò òótọ́ kí mi má sọ o. Ìdí òótọ́ lèmi máa kú sí láyé tèmi. Mi ò ní báyàn kankan ṣe, mi ò ní báyàn kankan parọ́. Kò ń ṣe gbogbo èèyàn ló máa láìkì mi. I am telling you. Àwọn ìyá kan wà níbí kan, wọ́n ń gbàdúrà fún mi lójoojúmọ́ ni. Lójoojúmọ́ mi ò rí wọn ṣùgbọ́n wọ́n ń gbàdúrà ẹ̀. Wọ́n ń gbàdúrà fún mi lójoojúmọ́. Àwọn bàbá kan wà níbí kan, wọ́n ń gbàdúrà fún mi lójoojúmọ́. Kì í ṣe gbogbo èèyàn ló máa láìkì mi. Mi ò ní kí gbogbo èèyàn láìkì mi. Bẹ́ẹ̀ náà dẹ̀ ló ṣe rí nínú ayé yìí. Kò ń ṣe lọ́dọ̀ tèmi nìkan, everywhere ni. Kì í ṣe gbogbo èèyàn ló lè fẹ́ràn wa. Ṣùgbọ́n tí 90% ẹ̀dá láyé tó bá ti fẹ́ràn mi, èmi ti fi 10% tó kù sílẹ̀ kí wọ́n máa gbé mú. Kò jẹ́ yẹn lọ. Anytime. Ọ̀kí má sọ ohun tó lọ́run rán mi yẹn. Irọ́ lẹ pa. Ohun tó rán mi ni mo máa sọ. Ṣé tòtòtò ẹ wá máa bojú, ẹ lọ dó síbi igi, ẹ lọ jókòó, ẹ lọ dó síbi ewé, ẹ máa bojú, ẹ máa sọ̀sọ̀kúsọ. Buhari ẹ sọ fún àwọn èèyàn o, wọn gbọ́dọ̀ wá lọ́wọ́ nǹkan tí Yíbò ń ṣe. Ìyẹn ló jẹ́ kẹ́ ẹ tètè lọ plan. If not, ẹ má tanra yín, kò sí nǹkan kan. Ìlú yìí ò ní pín. Ṣé bó tó ló wá sọ làwa ń sọ? Ẹ̀yin ò fẹ́ gbọ́ tọlọ́run ṣe. Ẹ ò fẹ́ gbọ́ ti Ọlọ́run. Tí èèyàn gbogbo ẹjọ́ táwọn èèyàn ń rò lẹ́ńtà ń tẹ́tí sí. Olúwadé sọ fún yín pé báyìí lẹ ṣe máa rìn. You better go and plan. Àwa ti ṣetán o, a dúró ńlẹ̀ gidigidi gan. Wàláì, ò bá àwọn ẹ̀kọ́ pè wá lọ́lẹ̀. Ṣùgbọ́n tó bá bá wa nílé ló tó máa mọ̀. Mo fi ayé àtọ̀run bò rẹ̀. Mo fi ìṣẹ̀dá yìí, mo fi ayé, tó bá bá wa nílé, tó bá bá wa lọ́nà ló tó máa mọ̀ pé a ti ṣetán. Lọ gbà bí ẹ̀ kó jọra wọn o.
gbogbo ẹjọ́ òṣì tó ń rò kiri gbogbo ẹjọ́ náà kò jọra wọn wàláì. tó bá dé bá wa nílé tó wá kí wa gan ló máa mọ̀ pé no be small thing. fírẹ́ ẹ̀wọ̀n kó jẹ́ ká rí ẹ̀. ẹ bá ti ṣe tán àmúra ogun lọ gbàgbé ẹ̀ ìyẹn kọ́ kò lè sọ̀wọ́ ẹ̀. tuẹ̀ yìí náà lẹ máa ṣe tó máa fi dìbò 2023 tó máa tún fi gbé pírẹsidẹ́ǹtì mi wọlé. ìbò kọ́ ló fi yan any position Nàìjíríà o, ẹni tó bá fẹ́ gbé síbẹ̀ ó dẹ̀ ti wà láàrin ara wọn agreement ni kì í ṣe ìbò ẹ lọ wọ inú àwọn tí go into politician it is not ìbò ó ti wà agreement dandan tí wọ́n kàn ṣe ta fọ́mátì ni agreement nínú ilé ni wàá jẹ́ orí ẹ pé lọ step down ṣùgbọ́n níta máa dìbò no step down kí ni ló máa wọlé ó tán ni wọ́n mọ nǹkan tó ń ṣe ìwọ náà dẹ̀ máa gbowó wọ́n máa gba ṣíà ẹ̀ wọ́n ṣe ń ṣe nìyẹn. ṣé gbogbo wa máa wá sùn a máa gorí bíbí kan ni. The next thing it is to prepare ourselves for what God has said. ṣé pásítọ̀ kan bá wá ń sọ fún ẹ pé ogun kọ́ ló máa ṣe ibi tó ti pé mo máa ń sọ̀rọ̀ sáwọn àwọn ìránṣẹ́ Ọlọ́run yẹn nìyẹn. báwo ló ṣe máa parọ́ Olúwa ló bá wa sọ̀rọ̀ ohun tó dẹ̀ bá wa sọ làwa wá sọ síta. ṣé Ọlọ́run kan náà kọ́ la jọ ń sìn ni kò yé mi. ìyẹn ni that is the problem I am having. à ń sọ pé bí ń pa wá àní wọ́n ń pààyàn àwọn kan wọ́n lọ ń fáwọn èèyàn wọ́n lọ ń fáwọn kan ní kí ló ti ń pè àwọ́ọ̀dù wọ́n fún kí ló ti ń porúkọ ẹ̀ láwọ́ọ̀dù Yẹmí vice president Nàìjíríà àwọn kan ló ń fún ìmáàmù kan tó wà ní Plateau wọ́n ń fún láwọ́ọ̀dù. à ń sọ pé wọ́n ń pa àwọn èèyàn wa yẹn fáwọn èèyàn láwọ́ọ̀dù má jẹ́ ń tàn ẹ́ Kristẹni gangan àwọn onígbàgbọ́ ogun tó lùwà ó ní nílé Ọlọ́run gangan ó ní ibẹ̀ ló máa ti kọ́kọ́ ṣe ìdájọ́ that is where the judgment will start. torí Kristẹni àwa onígbàgbọ́ àwọn tó pera wọn ní mùsùlùmí Kristẹni àwa gangan ní pírọ́blẹ́mù Nàìjíríà we are the problem of this country. ẹ mọ̀ pé we are the one that hold àwa la hold Nàìjíríà láti wọn mú because wọ́n súnmọ́ wa but ẹ ò educate wọn gbogbo àwọn ọmọ church yín ẹ ò educate wọn irọ́ lè ń pa fún wọn you are telling them lies about this country. Nigeria can never be a successful country again. It has been a condemned country that the Lord has forsake. Forget about it. ibi tí problem ti ṣẹlẹ̀ ni Adébóyè bá orientate àwọn ọmọ tó kó sẹ́yìn Tolúkọ̀yà orientate wọn báwa náà ṣe ń sọ yìí bá ṣe ń sọ nínú ìjọ wa tí wà ò lè dá ṣe ó ní mò ń sọ fún ẹ no matter yìí bá pariwo 20 years kí n sọ fún ẹ tí ìjọ mi yẹn nìkan ò lè dá ṣe lọ́wọ́ dúró àwọn tó kù tí wọn ò sọ nípa ẹ̀ èyí kò ṣeé ṣe ẹ wọ́n máa wá tí èèyàn pé máa ní kò lọ sójú ogun téyìn tó bá ti wá lọ sójú ogun yẹn tó èèyàn padà lẹ́yìn ẹ lọ máa báyàwó yìí sùn nílé àwa lọ máa tàwọn kan mẹ́wọ̀n lọ́ máa jìyà ìwọ lọ́wọ́ tó ń ṣẹlẹ̀. Lady K, look at Lady K. Lady K lọ́wọ́ Lady K kẹ lọ́wọ́ tó ń ṣẹlẹ̀. Amudat Babatunde tó ń pè ní Lady K, you see Jamiu Noah Oyetunde àwọn méjì tí wà ní àgọ́ àwọn DSS náà lọ́wọ́ bàbá wa Sunday Igboho ṣì wà ń bẹ̀. bí ò bá tí ì ṣètò má jẹ́ ká pe ogun kẹ̀dẹ̀ yìí máa sọ ẹjọ́ tẹ̀ kò lè work ẹjọ́ yẹn ò lè work sẹ́ action we need action gbogbo ẹjọ́ yẹn ò lè work if you like you like me if you like dislike me if you like you don't like I don't want to know tẹ̀ mọ́ ìyìnbó tí mo fẹ́ sọ mọ́ on it ṣùgbọ́n t'Olúwa sọ fún mi tó jẹ́ pé òtítọ́ ọ̀rọ̀ máa wá deliver ó ní mo tún deliver láàárọ̀ yìí kó o tètè mójútó kò sí ọ̀nà àbáyọ kankan tó pa àwọn tó rí yẹn àwọn tẹ́ lọ ń sáré lọ bá ìkọ̀kan náà ni wọ́n àpapín ni wọ́n ń ṣe ọjọ́ ń kówó fúnra wọn ni gbépo gbowó má wọrí 20 years àwọn máa fún yẹn fẹ́ support àwọn máa fún yín lépo ohun tó ń ṣẹlẹ̀ nìyẹn that is the game.
tó bá dé immigration office sí tó ti ń ṣe passport lọ́wọ́ Haúsá ló head wọn gbogbo bẹ́ẹ̀ Haúsá ló head everywhere wọ́n dẹ̀ gbé wọn síbẹ̀ láti hands down gbogbo àwọn Yorùbá no matter bẹ́ni yẹn bí Yorùbá yẹn ṣe lè jẹ́ wípé ọ̀gá tó wọ́n gbé Haúsá síbẹ̀ láti hands down wọn ní immigration office DSS wherever they gbogbo ẹ̀ ó dẹ̀ ní Nàìjíríà máa dáṣọ possible ni wọ́n máa ń pè ní now ẹ̀yin tí Yorùbá ẹ ṣe tọ̀dọ̀ Yorùbá Yíbò ẹ ṣe tọ̀dọ̀ Yíbò tí ó tán ẹ wá ń pin ní ẹ̀yin wá kó gbogbo àwọn fámìlì yìí ẹ kó wọn sí gbogbo ibi tó nágbára ní Nàìjíríà ẹ ní Nàìjíríà fẹ́ dà ohun tó lè ṣe ni ogun gẹ́gẹ́ bó ohun tó ló wá ń sọ fún wa ṣùgbọ́n ẹ fẹ́ gbúrò ogun báwo lẹ ṣe wòlíì yẹn wá máa parọ́ fún pé kò sógun tógun bá ṣẹlẹ̀ èèyàn máa kú ni ṣé kò wọ́n kú ní Afghanistan ni àìmọye èèyàn tó kú ní Afghanistan ṣé nínú ọdún yìí oṣù méjì sẹ́yìn sí mẹ́ta ṣé Israeli ò jagun ni wọ́n jagun náà ṣe gẹ́tì rẹ̀ yé parọ́ fẹ́ yé ká yé parọ́ fúnra wa irọ́ yẹn lèmi ò fẹ́ irọ́ yẹn lèmi ò fẹ́ ẹ wá máa parọ́ ní olórúkọ Olúwa ìwọ gbé Bíbélì sáyà tí bọ̀ ò bá ní bá ẹ̀ kí ló ń parọ́ fún ìwọ gbé Kùránì sáyà bíbọ̀ ò bá ní bá ẹ̀ wọ́n yàtọ̀ síra wọn there is difference between spirituality and physical. Kò dẹ̀ ń ṣe area yẹn ni à ń lo ìbọn là ń lo àwọn nǹkan yẹn sí Bíbélì àbí Quran kì í ṣe area yẹn là ń lò sí accidental lè àpùnù tó jẹ́ pé kíní yẹn Bíbélì lè wà lọ́wọ́ ẹ̀ kọ́lọ́ má jẹ́ kó bọ́dé kọ́lọ́ má jẹ́ kó dọ́dún ẹ̀ ṣùgbọ́n tá a bá ń sọ nípa ogun lọ gbàgbé ẹ̀ not that area o ní láti lọ múra ogun ni. Ọlọ́pàá náà mọ̀ àmì mọ̀ pé ìbọn ń pa èèyàn ló ṣe ń lo bulletproof. So you need bulletproof to move the journey. Kò ń ṣe Bíbélì tó ń parọ́ fún ẹ, kò ń ṣe Kùránì tó ń parọ́ fún ẹ, wọn ò lè gba ìbọn dúró, má tanra ẹ. I am a prophet of God. If you like, you said I am fake, I don't care. Gbogbo àwọn tí ẹ ń lọ sọ́dọ̀ wọn tí ẹ lọ ń gbé ògo Ọlọ́run ga nípa pé ohun tí Olúwa ṣe sí ìlú yẹn àwọn bíi Ísírẹ́lì lóbìnrin lọ́wọ́ pé ṣé Bíbélì ni wọ́n ń gbé kiri láti lọ́ọ́ fi ja ogun a ní ìránṣẹ́ Ọlọ́run yìí gangan àwọn ló ba nǹkan jẹ́ ẹ bá wa ṣe ń sọ nínú ṣọ́ọ̀ṣì wa ni làwọn náà ń sọ gbogbo yìí nínú ṣọ́ọ̀ṣì wọn kan gbogbo àwọn èèyàn máa ti change pátápátá ó ní mo ti kọ́kọ́ sọ láti bẹ̀rẹ̀ èèyàn kan ò lè dá ṣe ṣọ́ra àwọn tó kù yẹn tí wọn ò support yẹn they were so important in this journey lọ gbàgbé ẹ mi ń dédé la ẹnu kí n sọ̀rọ̀ ohun tó lọ́run bá ti ẹnu mi sọ jáde ni mò ń sọ they were so important bí wọ́n bá ní kí n máa pariwo ẹ̀ nínú ṣọ́ọ̀ṣì mi lójoojúmọ́ tọ́jọ́ tèmi ò lè make effect ṣùgbọ́n tí wọ́n dé ṣọ́ọ̀ṣì Rìdíìmù ń sọ MFM ń sọ Winners ń sọ Pastor Chris ń sọ tó jẹ́ pé kankan náà là ń sọ ni kí n sọ fún ẹ kí ni ìyá àti ṣe oníkálukú àti mú nǹkan tó fẹ́ ṣe preparation àti wà. ṣùgbọ́n gbogbo wọn they are looking for one Nigeria because of the crime 419 fraud tí wọ́n ń ṣe tí wọn ò dẹ̀ lè náwó kúrò níbẹ̀ mọ́. They are looking for one Nigeria. Wọ́lọ́wọ́ kí ló ti ń porúkọ ẹ̀ preacher of righteousness preachers of righteousness tó pèrè ẹ̀ ní bàbá Kúmúyì about 2 weeks ago tó fẹ́ lọ́ọ̀ṣì ìwé lọ́wọ́ àwọn tó wà ń bẹ̀. Sanwó-Olú wà ń bẹ̀ vice president Nàìjíríà wà ń bẹ̀ wọn ò lè sọ nípa ìyà tó ń jẹ wá má tanra ẹ̀ because gbogbo wọn lọ́jọ́ ń ṣe pọ̀ wọn ò lè bújọba wọn ò ní sọ pé wọ́n ń pa yín kò sí nǹkan tó kàn wọ́n èyí dè ń tẹ̀lé wọn ìpera yín lọ́mọ ìjọ wọn go and check it lọ́wọ́ ohun tí mo sọ yìí ó lọ́ọ̀ṣì ìwé kan about 2 weeks ago 1 week ago ó lọ́ọ̀ṣì ìwé kan àwọn tó wà ń bẹ̀ they are most of them they are government of Nigeria ṣẹ́ni tí vice president Nigeria ti wà níbi tó wà níbi tó ti lọ́ọ̀ṣì ìwé kò ń ṣe president ló wà ń bẹ̀ kí vice president tó lọ anywhere president ti mọ̀ sí.
lẹ́yìn náà ìlú tó wà tó jẹ́ Lagos State gangan, gómìnà ìlú yẹn tó jẹ́ Sanwó-Olú tún wà níbẹ̀, ibi tí Kúmúyì tó lóun preach righteousness. Yàrá yín brain, mo ń sọ tòótọ́, ọ̀pọ̀lọpọ̀ a máa léṣù ní mi, èṣù kọ́, mi ò ní ìdówó ìjọba, iṣẹ́ tí mò ń ṣe ó ti tó mi jẹ, tẹ́ ò lè ní kí n má polówó iṣẹ́ mi, tó pé mi ò tọrọ owó lọ́wọ́ ẹ̀, ṣebí nǹkan kan máa fi bọ́ àwọn ọmọ tí mo bí sílẹ̀, ṣebí nǹkan kan ni mo máa fi bọ́ ìyàwó tí mo ní, ṣé ò lè ní kí n má polówó iṣẹ́ tèmi náà? Ṣé bàbá ẹ sọ nípa Yorùbá nation mọ́, olówó kí iṣẹ́ tẹ́ ń ṣe lẹ̀ ń polówó, pé ọ̀dẹ̀ ni ẹ́, ọ̀dẹ̀ òun ni ẹ́, òun mú ohun tó ń ṣe, orí ẹ ti dàrú. Òtítọ́ ọ̀rọ̀ lèmi ń sọ, bó bá wọn kó láìkì mi ò tiẹ̀, tó bá ti lè kọ́mẹ́ǹtì rádaràda máa blọ́ọ̀kì ẹ̀ dáná, I don't care. Ìyẹn ti show wípé o fẹ́ gbọ́ òtítọ́ ọ̀rọ̀ nìyẹn. Follow those people that is saying the lie, kẹ́ ẹ wo bí tẹ́ fẹ́ èjì ẹ̀ sí. Mi ò dẹ̀ ní tọrọ owó lọ́wọ́ ẹnikẹ́ni. I don't call people, that is one thing about me. Ṣé wá ní kí n lọ gbá front yẹn, ẹ tí ìjagun ẹni ká lọ gbá front. Ṣìṣìnà ẹ kọ̀ káwọn bàbá oníbàbá ẹ kó wọn sí wàhálà ní, ṣùgbọ́n lẹ́mi sọ yìí, kò sí nǹkan tó ṣe Sunday Igboho, mo máa ń sọ gbogbo ẹ̀ ní gbogbo ìgbà. Gbogbo ẹ̀yin olólùfẹ́ bàbá wa Sunday Igboho, ẹ fọkàn yín balẹ̀, kò sóhun tó ṣe wọ́n. Gbogbo ohunkóhun tó lè máa là kọjá lọ́wọ́lọ́wọ́ tó wà, Ọlọ́run mọ̀ sí. Jọkẹ́ wá lérò pé ẹ lè tì wá, ẹ ò lè tì ẹnikẹ́ni, ẹ ò lè tì èmi tẹ́ rí gan. Ẹ ò lè tì mí, tó ẹ bá lógun ti dé, ogun ti dé nìyẹn, gbogbo wa la máa jagun, kò sẹ́ni tó ń lọ bí iṣẹ́ mọ́, everybody máa ya síta, ogun ti bẹ̀rẹ̀, they know that ó ti bẹ̀rẹ̀ ní tòótọ́ nìyí. Kò ṣe pé káwọn kan máa láwọn ń jà, àwọn kan láwọn ń pariwo, ìwọ kan máa ní kíta ló ń jà lẹ́kùnlé ẹ̀, wàá máa lọ síbi iṣẹ́, wàá máa lọ ṣe gbogbo ẹ̀, wàá máa lọ máa bá yàwó ẹ̀ sùn. No, tógun bá ti dé kò sẹ́ni tó ń bá yàwó ẹ̀ sùn mọ́, oníkálukú ti ṣe kíni, ó máa seal ẹ̀ up ni, because ogun we talk about freedom, that is all. Don't talk nonsense yìí báyìí. Wọn ò lè sọ nǹkan kan, àwọn pásítọ̀ yìí, ṣé wọ́n tó fẹ́ sọ? Tó ń sọ ọkàn màmá láwọn preaching, they continue with their preaching, they are preaching righteousness, they are preaching holiness wo tí kò sí nínú ayé wọn tí wọ́n ń preach. Ìwọ owó mọ́tò, wọ́n sọ nígbà yẹn bọ̀bọ́ kan jáde, ó ní TB Joshua nìkan òun ni kò ní jẹ́ẹ̀tì. Lọ́wọ́ TB Joshua ní jẹ́ẹ̀tì, orí ẹ̀ ti dàrú. TB Joshua have a jet, he has everything in life, kò gbé jáde ni, tí dúdú ẹ̀sìn yẹn kọ́ ló ń jáde sí. Ó wá kọ write up jáde ní TB Joshua òun nìkan ni kò ní ṣọ́ọ̀ṣì púpọ̀, TB Joshua òun nìkan kò ní ṣọ́ọ̀ṣì púpọ̀, ló ń lọ sí Singapore, ló ń lọ sí kínní, ló ń lọ sí gbogbo ìlú kiri, kò ní ṣọ́ọ̀ṣì púpọ̀, ọ̀dẹ̀ ni ẹ́. Wọ́n ti gba ẹ̀, ó mọ̀ pé 419 àti inú church ló ti bẹ̀rẹ̀, àti inú ìjọ either Muslim or Christian, àti inú ìjọ ni 419 ti kọ́kọ́ bẹ̀rẹ̀ láyé yìí. A pastor want to make it. They all have a private jet. Fuck off, don't talk nonsense. Gbogbo àsọtẹ́lẹ̀, bẹ̀rù ẹni tí Ọlọ́run bá rán níṣẹ́, ó bẹ̀rù wa, ó gbà wá gbọ́. Gbogbo àsọtẹ́lẹ̀ tá a sọ nípa TB Joshua, gbogbo ẹ̀ ti ṣe pátápátá. Gbogbo everything ti ṣe pátápátá. Ṣé mo t'Olúwa rán mi, kò lè ń ṣòwò nìkan, lọ́wọ́ gbogbo fídíò mi, gbogbo àwọn t'Olúwa rán mi sí pátá. Nípa olórí burúkú Fani Káyọ̀dé, lọ béèrè nígbà tó lọ sílé bàbá wa Sunday Igboho, lọ béèrè ohun t'Olúwa sọ. Olúwa sọ fún mi wípé gbogbo àwọn tó rí wọ́n rán wọn wá ni, wọ́n rán wọn wá ni láti wá pẹ̀tù sí Yorùbá nation nínú. Ṣùgbọ́n nígbà tí wọ́n wá padà rí i pé bàbá yẹn ò gbà, kíní yẹn sì ń le sí, ọ̀rọ̀ yẹn ni bàbá yẹn ń sọ, gbogbo wọn padà sẹ́yìn. The same thing náà ni olórí burúkú tó pe rẹ̀ ní Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn. Kò sí tí mi ò ti sọ nínú ẹ̀, ohun tó lúwa rẹ̀ mi lèmi máa tó lè push me. I will say what God sent me, not you can never push me. Àbọ̀ ọ̀rọ̀ à ń sọ fún ọmọlúwàbí, tó bá dénú ọmọlúwàbí nǹkan ó máa dòdìdì. Ẹ lọ mójútó. Kò sí ìránṣẹ́ Ọlọ́run ní Nàìjíríà o. Àwọn tọ́lọ́run dẹ̀ pè gangan,
recognize wọn gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run. Gbogbo àwọn tọ́lọ́run pè pátá recognize wọn as a man of God. Ní Nàìjíríà yìí, I don't say anywhere in all over the world. So I'm talking about Nigeria. Kò sí ìránṣẹ́ Ọlọ́run kankan nínú gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run tí èrò wọn tó ní pé èrò pọ̀ yẹn, kò sí nǹkan kan. They are the fake man of God. They know we are suffer. They know that things is wrong. They know Nigeria can never make it again. They know that God has rejected Nigeria. But because of the benefit tí wọ́n rí, wọn ò lè sọ nípa ẹ̀. Àwọn tó ń sọ nípa ẹ̀ yẹn làwọn tí wọ́n rí ohun tí Olúwa ń bá wa náà sọ, tọ́lọ́run bá wọn sọ. That is it. Àwọn tí wọn ò sọ nípa ẹ̀, wọ́n rí ohun tọ́lọ́run bá wa náà sọ, ṣùgbọ́n wọ́n ti bá ìjọba jẹ, wọ́n ti bá wọn mu. Àwọn bíi bàbá Kúmúyì, ṣé wọn ni mo sọ̀rọ̀ ẹ̀ lẹ́ẹ̀kan? Righteousness ló ń preach. Lọ wo Kúmúyì tó níyẹn ní private jet. Kúmúyì tó níyẹn lọ wo èèyàn kan ní pé ohun kan tóun ò fi ní forgive ẹ̀. Lọ wo mọ́tò tí wọ́n fi ń gbé Kúmúyì kiri. Ó lóun kan tóun ò fi ní forgive kiri pé nígbà tí dádì òun kọ́kọ́ ra TV, òun ló jẹ́ kí dádì òun lọ sọ TV nù. Ṣé kò ní èyí tó ju TV lọ ló ń wò nínú mọ́tò? Listen, don't let anybody to lie for you. Don't be deceived. Kò sí káànì ní Nàìjíríà o. Màá tó jẹ́ ẹ sí, wọ́n tó máa sọ obìnrin kan di pírẹ́sídẹ́ǹtì káànì láìpẹ́ yìí. Bí pírẹ́sídẹ́ǹtì káànì tó wà ń bẹ̀ sí, tí wọ́n bá yọ kúrò ń bẹ̀, Olúwa sọ wípé wọ́n tó máa gbé obìnrin kan sí láti di pírẹ́sídẹ́ǹtì káànì láìpẹ́ yìí. Tó pé obìnrin yẹn ti ń lọ́bì fún lọ́dọ̀ àwọn ìjọba, ó dẹ̀ máa wọ bẹ̀ láti di pírẹ́sídẹ́ǹtì káànì. Ohun tó Olúwa sọ fún mi lèmi ń sọ síta. Àwọn tọ́lọ́run ò pè, àwọn lè ń tẹ̀lé. Ṣọ́ọ̀ṣì tó bá ti jẹ́ wípé wọ́n ń sanwó fún gbogbo àwọn tó wà níbẹ̀. We come together. That is what we call church, where people come together to serve God, not where we come together to pay salary. Nítorí pé 419 yẹn pọ̀ nìyẹn. You can't pay salary for the drummer. You can't pay salary for somebody that is pressing organ in the church. You can never pay salary for àwọn tó ń lùlù or wọ́n press organ ẹni tó ń kọrin. Tó o bá ti wá rí ṣọ́ọ̀ṣì tó jẹ́ pé wọ́n máa ń san salary fúnrú àwọn tó ń kọrin, àwọn tó ń lùlù, àwọn tó ń ṣọ́ọ̀ṣì yẹn ò ń ṣe ṣọ́ọ̀ṣì o. Tí kò possible téèyàn lùlù fọlọ́run tán, tínú Ọlọ́run dùn lókè, kéèyàn yẹn wá sọ fún Ọlọ́run pé òun tún fẹ́ gbowó ìlù tó lù fọlọ́run, sórí pé àwọn tó wá ń gbowó yẹn gan, wọ́n wá ń ba ayé wọn jẹ́, wọn ò succeed, ayé wọn ti bàjẹ́. Lọ́wọ́ dáadáa ohun tí mò ń sọ yìí, go to the history. Gbogbo àwọn tó ń gbowó, mo fẹ́ lọ lù, mo tẹ piano, mo tẹ gbá, wọn ò succeed. Tó succeed ayé ẹ̀ padà bàjẹ́ gbẹ̀yìn ni o. Ètò bá wà lára àwọn tó yẹ pé ó máa ń lọ sí chọ́ọ̀chì, ó máa lọ tó bá ti lùlù tán á ní owó dá. Ó lè lùlù fún Ọlọ́run tínú Ọlọ́run dùn kó ló fẹ́ gbowó. Ó fẹ́ no kò possible. Ó lè tẹ organ tínú Ọlọ́run dùn tó tẹ dáadáa, tínú ẹ̀ wá dùn tán kó wá di pé ẹ parí sáfíìsì kó tẹ́wọ́ pé ó fẹ́ gbowó. Kò ní pé something is wrong. Nǹkan kan ti ń ṣe ìwọ tó gbowó. Ẹni tó sanwó fún ẹ gan náà nǹkan ti ń ṣe. They are not of God, they are devil. We come together. Ó lọ wo ọba kan, ẹ̀bọ̀bọ̀ kan tó fi jọba láìpẹ́ yìí, ó dẹ̀ ń tẹ organ nínú church wọn. Ó jẹ́ mọ̀ pé bó ṣe tún jẹ ọba náà tó, ó sì padà síbẹ̀ máa tẹ organ. Those are the Anglicans. I think it is Anglican, àwọn church holding church yẹn ni. Ó lẹ́yìn tó tún jọba ẹ̀ tán, ó jáde náà lórí íńtánẹ́ẹ̀tì tó go viral. Lẹ́yìn tó tún jọba tán, òun ló tún play organ yẹn. Ìwọ tó ń gbowó nínú church, tó bá ti kọrin fún Ọlọ́run, ilé tá a fi tọ́mọ ni wàláhì ìrì ló máa wò.
lọ jókòó tó rò dáadáa. Mi ò ní kó má gbowó níbi tó ti ń ṣe kò mọ́ o, mo ní kó má gbowó níbi tó ti kọrin níbi tí wọ́n ti ń ṣe òkú, ṣùgbọ́n Ọlọ́run ó lè kọrin fún Ọlọ́run wàláì. Kó wá parí orin yẹn tán kó tún ṣe báyìí, kó tẹ́wọ́ fúnra ẹ̀ báyìí pé sẹ́ owó orin tí mo kọ fún Ọlọ́run dà. Ẹni tó sọ fún ẹ ti ya wèrè, ìwọ tó gbà gan ò lè lálùbáríkà láyé, ó lè má rí bó ń ṣe báyìí, òpin yẹn kò lè dáa. So therefore things are wrong, everything has turned upside down. Ọlọ́run rán èmi jáde kí n sọ òtítọ́ ọ̀rọ̀ ni. Ìwọ tó bá dẹ̀ gbọ́ tó ní làákàyè jókòó lórí ọ̀rọ̀ tí mo sọ, ìwà rí pé òtítọ́ ni. Ẹ ṣé gan ni gbogbo ẹ̀yin èèyàn wa lẹ́ẹ̀kan sí i. Gbogbo àwọn tó wà labroad tí wọ́n ń ṣojúṣe wọn, mo kí yín o, mo kí yín, ọkùnrin ni yín, obìnrin ni yín o. Àwọn màmá mi láti Canada kan wọ́n lọ sí rally tó ṣẹlẹ̀ ní Amẹ́ríkà. Mo kí gbogbo yín pátá, àwọn tó wá láti Canada, tó wá sí Amẹ́ríkà, àwọn tó wá láti every part of the country. Ohun èmi náà kémi náà gbéra o pé kí n wá o, ṣùgbọ́n àwọn tó máa fún wa físà ni wọ́n ti fún wa. A ò dẹ̀ rẹ́ni tó máa fún wa ní invitations. Tá a bá rẹ́ni tó fún wa ní invitation pé ká wá, àwa náà máa wá. A tí ì rí ẹni tó máa fún wa ni. Tá a bá rí ẹni tó jẹ́ pé ó rí pé ń tòótọ́, ẹni tó ń fẹ́ bàbá kọ̀ǹfàmù, ó jẹ́ èèyàn pàtàkì tó jẹ́ pé ó jẹ́ ká bírú ta Amẹ́ríkà yóò jẹ́ kí wọ́n à ń bẹ̀. Èyí tó fẹ́ ṣe ní UK ó jẹ́ kí wọ́n à ń bẹ̀. A ò rẹ́ni tó máa fún wa ni. Mi ò tí ì dé UK rí o, ṣùgbọ́n mo ti dé Jerusalem. Tó ẹ̀ ló ṣe pé wọ́n ń pè mí ní bàbá confam JP. Àti dé Jerusalem lẹ́ẹ̀mejì. Mi ò tí ì dé Amẹ́ríkà rí o, ṣé o ń gbọ́ mi? Mi ò tí ì dé Europe rí o, ṣùgbọ́n ibi tí mi ò tí ì dé rí, orúkọ mi ti dé bẹ́ẹ̀. The people call me from everywhere all over the world. Everywhere all over the world people call me. Ẹ bá fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ níjọ yín, ẹ̀gọ́ ṣerú àwọn tẹ́ ń pè yẹn lẹ máa pè. Ẹ pé àwọn tó fẹ́ wá sọ òtítọ́ ọ̀rọ̀ ti Ọlọ́run. Àwọn tẹ́ ń pè yẹn they are fake. Ìwọ tó tún wá jẹ́ pé o wà ní ìlànà tọlọ́run gan, wá tó lọ máa pe àwọn fake people nítorí pé wọ́n ti mọ̀ wọ́n nínú ayé. Lọ́gbàgbé ẹ̀, àwọn tó jẹ́ kó wá bá àwọn ọmọ ìjọ ẹ sọ̀rọ̀ tó jẹ́ pé wọ́n á sọ ọ̀rọ̀ Ọlọ́run ti ẹ̀mí gangan. Àwọn ní kó pè to grow your church. Everything ti dojú bolẹ̀, we don't know who is who again. A dẹ̀ mọ̀ because we are celebrating a celebrity. Kò dẹ̀ sí yẹn níjọba Ọlọ́run. Sáà náà fẹ́ gbéra, ṣùgbọ́n tákòókò ẹ̀ bá tó fún Ọlọ́run. Àwa kọ́ èèyàn náà kan ló máa kọ dìde ní bóyá bàbá ẹ máa bọ̀ ní UK, ẹ máa bọ̀, ẹ gba invitation, ẹ máa bọ̀ ní UK, kẹ wá bá wa sọ̀rọ̀, ká wá ṣe rally. Ẹ máa bọ̀ ní kíní, ká wá ṣe rally. Ẹ máa bọ̀ l'Amẹ́ríkà, ká wá ṣe rally. Àkókò yẹn ń súnmọ́lé. Prophecy ni, ṣùgbọ́n ìyẹn kọ́ ni problem mi. Bí mo wà Nàìjíríà náà máa ṣe ohun tó jẹ́ kí n ṣe. That is not our problem. It is not until I be in UK or wherever. But yet, bí mo ṣe máa ń rà àwọn tó wà níbẹ̀ náà tó ń lọ, inú mi dùn. Mo kí ẹ̀yin màmá wa tẹ́ kú ní Canada tẹ́ lọ sí Amẹ́ríkà láti lọ ṣe rally. Inú mi dùn gidigidi gan. Gbogbo ẹ̀yin màmá wa, ẹ̀yin bàbá wa tẹ́ wà l'Amẹ́ríkà tẹ́ parapọ̀ láti ṣe rally yẹn. Inú mi dùn. Mo tún kí ẹ̀yin náà. Ẹ ṣé gan ni, ojú òní ti wà. Gbogbo ẹ̀yin èèyàn wa tó wà ní Europe pátá, Dublin ní UK ní gbogbo Europe pátápátá, Africa, níbi tí mi ò tiẹ̀ lè porúkọ wọn tẹ́ wà ń bẹ̀ tó jẹ́ pé tí gbogbo tẹ́ ṣà ń ṣe ni pé ṣé kí Yorùbá nation yìí lè wá sí ayé. Lágbára Ọlọ́run, ẹ ò ní sọ nǹkan nù. Ẹ ò dí wá ní sọmọ nù láì ṣe ibi ọmọ nìkan lè máa sọnù. Ẹ ò ní sọmọ nù, ẹ ò ní sọ ayé yín nù pẹ̀lú àṣẹ Èdùmàrè. Bọ́dún ìṣe wa ń lọ, lágbára Ọlọ́run, a ò ní rí ibi o. Àlàáfíà ni fún yín. Mo sọ ohun tó Olúwa tó rán mi lénìí fún yín. Ẹ gbé yẹ̀wò, ẹyẹ embrace ohun èèyàn. Ẹ jẹ́ ká embrace ohun Ọlọ́run. Ẹ ṣé gan ni. God bless you. Have a wonderful day. I love you all. Bàbá confam JP. Ìwọ kò share ẹ̀. Tó bá gbé dání tí wọ́n nìkan wò tó share ẹ̀. Èmi ọtí mi ò ń pariwo kéèyàn subscribe. Tó pé mi ò gbowó lọ́wọ́ YouTube rí, kí mo fẹ́ ní kó subscribe ṣe. Ṣùgbọ́n tó bá wá subscribe yẹn, tí fídíò wa, nǹkan tèmi kàn mọ̀ nípa ẹ̀ nìyẹn o. Tí fídíò wa bá ti wọlé, wà á tètè rí. Á dọ́dọ̀ ẹ̀ wá notify ẹ̀. Ìdí tèmi ṣe ní kó subscribe nìyẹn. Kì í ṣe pé mo fẹ́ gbowó lọ́wọ́. Mi ò gbowó lọ́wọ́ YouTube rí. Then my video go viral. Ìyẹn iṣẹ́ àwọn tó wá sí ìgbà láti wá gbowó lọ́wọ́ YouTube. Kò sí nǹkan tó kèmí. Mi ò gbowó lọ́wọ́ YouTube. Mi ò dẹ̀ ready láti gbà. Ẹ forget about iṣẹ́ tọ́lọ́run náà mi lè gbé wá ṣe mi báyìí. Àlàáfíà ni fún yín.
Thank you.